níbo là ń bá ọ̀rọ̀ ẹ̀sìn lọ láyé òde òní sà? Ṣé kìí ṣe ń pé ẹ̀tàn jẹ àbí torí àti jẹ lẹ̀sìn ṣe wá pọ̀ tí kálukú fi wá ń jà fúnra wọn báyìí sà? Bíbélì sọ pé àwọn èèyàn mi ṣègbé torí pé wọn ò ní mọ̀. Bí Ọlọ́run bá fẹ́ pa ẹ̀sìn kan kú kò ní ìdìrànlọ́wọ́ èèyàn kan láti pa. Ó lè jà fọ́lọ́run sà. Tó bá wá ń jà lórí ẹ̀sìn aláìlóye ni ẹ. Kábíyèsí. Àìṣòdodo ti wọ gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó ń jà. Àwọn tá pera wọn ní oníṣẹ̀ṣe 419 ni majority of them. Ṣé ń kọ́ṣẹ́ yẹn ṣé ń mọ̀ ni? Àwọn tó mọ̀ tán kọ́ṣẹ́ tán mọṣẹ́ wọn ju 10% lọ. Àwọn àfáà àtàwọn pásítọ̀ ńkọ́? Àfáà àwọn àfáà wo ni Ebilende? Àwọn tó jẹ́ genuine wa mọ̀ wọ́n náà, àwọn náà mọ̀ra wọn. Same thing in Christianity. Irọ́ ń gbé rọ́tà ni. Ìsìnlẹ̀ ẹgbẹ́ pé bẹ́ẹ̀ ni bọ̀dé bá ti dá church kalẹ̀ by prophet. Now bí ayé yìí ó bá tún bàjẹ́ náà wòlíì emergency náà máa rán èèyàn tó bá pàdé lọ́nà ní millions ń bọ̀ fún ọ business kan tó fẹ́ dọ́wọ́ yìí lọ́dọ́ wọlé àwọn tó fẹ́ pè ẹ́ sí business náà sẹ́ẹ̀tì ẹni ẹ̀ sójú ọ̀nà fún ẹ ó lè ní. Bàbá àwọn tó fẹ́ sẹ́ẹ̀tì onítọ̀hún kọ́ bẹ́ẹ̀ ni ó lè ní wọ́n. Wòlíì tó bá fi pàdé ẹ ní ojú ọ̀nà ìkìlọ̀ ló máa sọ fún ẹ ìran ìkìlọ̀ ló máa wá. Ṣé ẹ ti ń gbọ́ ìkìlọ̀ ní wòlíì tó bá pàdé yín lójú ọ̀nà ẹ kàn gbọ́ ọmọ mi àbí àmọ́ ojú òní tì yín o ẹ lọ kásán bẹ́ẹ̀ lórí àwọn ọmọ yẹn ní dààmú o ẹ dẹ̀ sọ fún ọ kán má ta fẹ́lẹ́fẹ́lẹ́ o n tó lè gbọ́ lójú ọ̀nà nìyẹn wọ́n nìyí. tó bá ti lè rán wòlíì sí ẹ ní emergency tó wá bá ẹ kò lè sọ vision tó dáa fún ẹ. ṣe rí any case tó bá ti tán káwọn èèyàn mọ́ náà ẹ gbàgbé nípa àfi tí 419 bá fẹ́ sẹ́ẹ̀tì ẹ. mo dẹ̀ mọ́ sọ ilé ìtura wọn tán gbá ilé kan wá bẹ́ẹ̀ lójú ọ̀nà kíá o ti pàdé obìnrin kan olóríire ló pàdé o lady tó pàdé yẹn ló sẹ́ẹ̀tì ẹni yẹn fún ẹ. Lady yẹn ló sẹ́ẹ̀tì ẹni yẹn. ó ní mo fi sọ lórí àlá tí mo ní àlá mẹ́ta ló wà àlá mẹ́sàn-án níbẹ̀ orí mẹ́ta ni olùṣàlálá. Àkọ́kọ́. Èkejì ni àlá òkùnkùn. Ẹ̀kẹta ńkọ́ sá. Ẹ̀kẹta lọ́la túmọ̀ ẹlòmíhun tó fi wọnú ogun nìyẹn. Ibẹ̀ mo ti sọ nípa pé tó bá ń lálàá tó bá jẹ ń jẹ ojú oorun tó bá jẹ gbèsè wàá padà ṣàìsàn. mo dẹ̀ sọ wọ́n á bóbìnrin sùn mẹ́ta ni tó bá bá sùn tó bá dà nǹkan sí lára ẹ gbàgbé nípa ògùn ẹni ẹ ti sọnù. Lójú oorun àbí lójú ayé sà? Tó bá yàn sùn lójú oorun tó wá dà nǹkan sí lójú oorun ẹ rí i pé ohun tó dà lójú oorun á dà sí lára lójú ayé ògo kan ti sọnù tó bá jó lórin ìràwọ̀ ẹ máa jábọ́. Then tó bá jẹ́ pé ó dà sára lásán tí ò mọ̀gbà tí ò lálàá tó kàn rí pé ó ń ba lára nǹkan ti ṣe. Rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lọ́tún lósì láàrin àwọn pásítọ̀ àáfàá àtàwọn oníṣẹ̀ṣe ṣùgbọ́n rí i pé àwọn àgbààgbà làwọn tá à ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀. Ìdí rèé tá a fi wá bàmí àgbà lọ nínú pé wọn ò ráyè a kì wọ́n mọ́lẹ̀ gèrè ni pé nínú àìráyè ẹ dákun bàmí ẹbùn àwa náà láyè ráńpẹ́ àwọn èèyàn fẹ́ gbọ́ látẹnu yín kì í sì ṣe kú ẹ wòlíì ni wọ́n bàmí náà ni ó dá orúkọ wọn ẹ kú ìjókòó sà. Ẹnìkan gbọ́ mi nílé o ọ̀rọ̀ àkọ́kọ́ tó máa gbà rè bá ọba fìgbàgbọ́ gbà ibi tó ti tilẹ̀kùn oore mọ́ òun ó dẹ̀ ṣí fún ọ. Gbọ́ eléyìí o aláàánú rẹ tó ti dágbére fún ọ àṣẹ mo fi sọ̀rọ̀ yóò tó wá ẹ̀kan àánú máa báyé rẹ pàdé ó dẹ̀ kí ẹ kú oríire àṣẹ Ọlọ́run ti mú bẹ́ẹ̀ Jésù Olúwa wa. Orúkọ mi ni wòlíì Àìsèkọ́lá ní Ajílóore JP tí gbogbo yẹn ń pè ní wòlíì Ajílóore Àtàmátàsé ti iléeṣẹ́ ìránṣẹ́ Christ Artillery Crusaders CAC Àtàmátàsé tí ibùdó agbára àdúrà wà ní Olúwo lọ́nà tó gé tẹ́gbẹ́dá àánú àṣìṣe fún ọ. Àmín. wàdẹ́rì yanu bàbá. Àmín. Bàbá ṣáájú kí n tó wọnú àwọn ìbéèrè pẹ́pẹ̀pẹ́ tá a fẹ́ béèrè lọ́wọ́ yín sà mo fẹ́ béèrè mo fẹ́ káwọn èèyàn mọ̀ torí ńgbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ní wọn yìí máa ṣe pásítọ̀ kúẹ́kúẹ́ wọn ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lánàá àbáhe wọn lónìí nínú àìráyè yín bàbá ó tó bí ọdún bíi mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ìsà tọ́lọ́hún sì ń fọhùn síbẹ̀. tẹ́ ti mọ̀ mí ní wòlíì 47 years. 47 years. ṣe rí ọ̀rọ̀ ìrìn àjò tèmi ó yàtọ̀ díẹ̀ sí táwọn èèyàn tó kù. lọ́nà òòsà. Anglican lèmi St. Peter Church ìṣọ̀nà Iléṣà lèmi ti ṣe kékeré so àwọn tó mọ̀ mí mọ̀ ń bẹ̀. mo wá rí àánú gbà mo gbójú mọ́ra mi bíi wòlíì ni torí èmi àkàndédé máa sọ nǹkan ìgbà yẹn kò nítumọ̀ bíi ti ọ̀rọ̀ Élì àti Samuel kò yé mi sí mo kàn lè dédé pàdé mo ṣe ń sọ̀rọ̀ báyìí àwọn tí ó lè mọ̀ mí wọ́n á wá ṣàǹpọ̀ ní social media láwa so kò ṣe é parọ́ màá kàn dédé sọ tèmi ní àwọn àgbà kí lọ́mọ yìí ń sọ báyìí ṣàmọ̀ ìgbà yẹn a ò ní mọ̀ a ò sì lẹ́kọ̀ọ́ mo ti rí èèyàn míì tí màá dá dúró pé bàbá ìwà dẹ̀ kú mo rí pé ó yẹ kó kú náà ni
wọ́n fẹ́ kú so èmi àkàn sọ fún iṣẹ́ tí máa fi fún ẹ máa sọ fún pé ikú wà níwájú ẹ̀. ẹ̀mí ìgbọ́n débẹ̀ bàbá ìwà kú ni màá sọ kò dẹ̀ ní pé adé kú ìyẹn jẹ́ direct speech mi ò ní ìmọ̀ nígbà yẹn tó bá jẹ́rú àkókò yìí kò ní kú torí màá sọ pé bàbá ẹjẹ́ gbàdúrà fẹ́mi gígùn torí ẹ̀mí yín máa gùn lágbára lọ ẹjẹ́ gbègbèsẹ̀ báyìí ṣẹ́ni pé ó ti yàtọ̀ síra so mo bẹ̀rẹ̀ nínú àìmọ̀ kan tí mi ò ní guide so mo kàn máa ń sọ tèmi àwọn tó dẹ̀ mọ̀ mí mọ̀ títí tí mo fi bá ìrìn àjò mi pàdé oore ọ̀fẹ́ àti àánú kó tó di àkókò yẹn mo rántí wípé I was very young then nígbà tí ẹnìkan I don't want to be mentioning name mo máa ń sọ nǹkan tó máa ṣẹlẹ̀ bíi pé àǹtí kan wà ń gbà yẹn ó kàn ṣe kí mi àǹtí ibi òde mi lọ lónìí o iná ayaṣọ rẹ̀ alẹ́ o. túmọ̀ sí pé ibi tó ń lọ lé ní wọ́n máa yaṣọ ẹ wálé. ó dẹ̀ lọ ó dẹ̀ ìgbà yẹn I was very mo kéré when I'm talking about mo ń sọ̀rọ̀ very early 70s ọmọ 60 lèmi mo ń sọ bí around 71 there about. àǹtí ẹ̀ dẹ̀ lọ lóòótọ́ ó pàdé rival lọ wọ́n lura wọn yaṣọ ẹ wálé so àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí notice mi. láti gbà yẹn. pé ẹlẹ́mìíkẹ́mi ni mí torí Anglican ni wá ṣe mọ̀ nǹkan tí ò bá sí ní ìlànà èmèrè lọ́mọ kò sẹ́ni ronú wòlíì because kò sí nǹkan tó ń jẹ́ wòlíì nígbà yẹn lẹ́yìn catechist church wa tó ti padà di reverend báyẹn sọ kò sí that was it ẹni bá mọ Iléṣà dáadáa Wesley Gate Hospital ó líìkì ìjòfè àti ìṣọ̀nà papọ̀ tí wọ́n bá ń lọ tó bá gún lọ sọ́nà òjò the first house by the left the first junction mọ́tò ò lè gbàbẹ̀ mọ́ ó jí kòtò. ọ̀nà yẹn náà gbà lọlé bàbá olórin kan tán pè ní Adédára ọ̀nà Òkè Ayọ̀ ni I remembered very well. èmi kiri obìnrin tó rọ́dọ̀ ìyá mi lèmi gbé wá ń kiri obìnrin ọmọ pàdé bàbá yẹn mo sọ fún bàbá wà kú lónìí o ìbàbá rẹ̀ là kú wà kú o ó lé mi tó jẹ́ mo kó sí mọ́tò lẹ́nu. ńgbà tẹ́ sọ pé bàbá wà kú lónìí bàbá ní bàbá ẹ ló máa kú ẹ̀yìn bàbá ẹ là kú. ara bàbá kí ló dé lọ́mọ ó ló máa kú àǹtí kan ló bá ẹ mọ̀ kò àǹtí yẹn ò mèmí náà bó ṣe wá ní ẹ ó gbọ́ àwọn ọmọ yẹn sọ sóòní pé kò gbọ́ nǹkan tọmọ yẹn sọ ó ló máa kú àǹtí wa ní sọ ló máa kú. ọ̀rọ̀ yẹn ṣàlọ́ báyẹn mo wá lọ gba bí ẹnu odi àwọn tó bá jẹ́ Iléṣà máa mọ ibi tí mò ń pè mo wá lọ jáde gba ibi Òkè Ayọ̀ bàbá Adédára arúgbó lọ́jà mo gbà jáde síbi Omi Ayọ̀ mo gbà jáde sókè Òyè mo gbà jáde sọ́nà Sáré mo lọ tọ́ ń gba ibi sálẹ̀ gbájísàlẹ̀ jòfì tí màá fi dé bàbá yẹn ti lọ. ọ̀rọ̀ tẹ́ sọ tí ò tí ì pé wọ́n náà wà. kì í ṣe mi Ọlọ́run kò sí lè ta mọ̀ ń gbà yẹn. kábíyèsí. now like that ó ní mo fi sọ lórí àlá tí mo ní àlá mẹ́ta ló wà àlá mẹ́sàn-án níbẹ̀ orí mẹ́ta ni olùṣàlálà. àkọ́kọ́. èkejì ni àlá òkùnkùn. ẹ̀kẹta ń kọ́ sáà. ẹ̀kẹta lọ́la àtúmọ̀ àtọ́nà. mo wá sọ fún yín pé 80 or 90% àlátà bá ńlá olùṣàlálà ni. ibẹ̀ mo sọ pé ibẹ̀ ni mo ti sọ̀rọ̀ kan pé tó bá ń sọ nípa àlá àlá kan wà àtọ́nà ni kò sí ṣẹlẹ̀ àlátẹ̀ ńlá ìta ń sọ ìran òru náà pè nínú Bíbélì. ìran òru làlá. o bẹ́ẹ̀ ni tó bá sùn ìbáṣọ̀sán ohun tán fi wọ̀n ẹ́ yẹn ìran ni ẹlòmíì ohun tó fi wọnú ogun nìyẹn. ibẹ̀ mo ti sọ nípa pé tó bá ń lálàá tó bá jẹ oúnjẹ ojú oorun tó bá jẹ gbèsè tí iṣẹ́ ẹ tí ò padà jẹ gbèsè wàá padà ṣàìsàn. tẹ́dà bá jẹ oúnjẹ ojú oorun tí ò bá jẹ gbèsè á padà ṣàìsàn. kábíyèsí. oúnjẹ ojú oorun ọ̀nà méjì ni tàbí kíṣẹ́ ìdàrú mo dẹ̀ sọ pé wọ́n á bóbìnrin sùn mẹ́ta ni tó bá bá sùn tó bá dà nǹkan sí lára ẹ gbàgbé nípa ògùn ẹni ẹ ti sọnù. ẹ má bínú lójú oorun àbí lójú ayé sà. tó bá yàn sùn lójú oorun tó wá dà nǹkan sí lójú oorun ẹ rí i pé ohun tó dà lójú oorun á dà sí lára lójú ayé ògo kan ti sọnù tó bá jó lórin ìràwọ̀ ẹ máa jábọ́. then tó bá jẹ́ pé ó dà sára lásán tí ò mọ̀gbà tí ò lálàá tó kàn rí pé ó ń ba lára nǹkan ti ṣe á rí i pé iṣẹ́ ẹ̀ máa dàrú ni. then tó bá jẹ́ pé ó lálàá tó bá ń bóbìnrin sùn lójú oorun ẹ lọ wọ́ọ̀chì irú ẹni yẹn tó bá di pé á kàn rí i pé inú kí tó bá yá nǹkan ọkùnrin ò ní máa ṣiṣẹ́ mọ́ tàbí kíyàwó ẹ̀ máa lóyún. nítorí ẹ kó fi lóyún ó ti dà náà lójú oorun. àwọn ó dìbò jù báyẹn lọ mọ́ kàn gé lórí ni ọ̀pọ̀lọpọ̀ tí ò mọ̀ nípa wòlíì. ṣe rí kò sí wòlíì tó máa pàdé ẹlẹ́gbẹ̀ẹ́ ọ̀nà yàtọ̀ sí set up tó náà ti ń set àwọn èèyàn up báyìí. a sì máa bọ́rọ̀ débẹ̀. torí oríṣiríṣi ti wọlé ayé o ẹni wòlíì tó bá bá ẹlẹ́gbẹ̀ẹ́ ọ̀nà kò lè sọ ìròyìn gidi fún ọ. emergency case ni
bóyá Ọlọ́run ti ń fi kan wẹ̀ lójú àlá o mọ̀ túmọ̀ ẹ̀ ó ti ń ṣe kò yẹ bóyá ni wá dádì ẹ jọ̀ọ́ o ìrìnàjò kan tẹ́ fẹ́ rìn ẹ má rin ikú ní o jẹun pé kò lè sọ èèyàn tó bá pàdé Ọlọ́run ní millions ń bọ̀ fún ọ business kan tó fẹ́ dọ́wọ́ yìí lọ́dọ́ wọlé àwọn tó fẹ́ pè ẹ́ sí business náà sẹ́ẹ̀tì ẹni ẹ sójú ọ̀nà fún ẹ ó lè ní olè ajílórí àtàmátàsí ló sọ̀rọ̀. bàbá àwọn tó fẹ́ sẹ́ẹ̀tì onítọ̀hún bẹ́ẹ̀ ni ó lè ní wọ́n. wòlíì tó bá fi pàdé ẹ ní ojú ọ̀nà ìkìlọ̀ ló máa sọ fún ẹ ìran ìkìlọ̀ ló máa wá. ṣé ẹ ti ń gbọ́ ìkìlọ̀ ni wòlíì tó bá pàdé yín lójú ọ̀nà ẹ kàn gbọ́ ọmọ mi àbí àmọ́ ojú òní tì yín o ẹ lọ ka sàmbá bẹ́ẹ̀ lórí àwọn ọmọ yẹn ẹ ní dààmú o ẹ dẹ̀ sọ fún ọ kán má ta fẹ́lẹ́fẹ́lẹ́ o n tó lè gbọ́ lójú ọ̀nà nìyẹn wọ́n nìní. bí ayé yìí ó bá tún bàjẹ́ náà wòlíì emergency náà máa rán tó bá ti lè rán wòlíì sí ẹ ní emergency tó wá bá ẹ kò lè sọ vision tó dáa fún ẹ. ẹ lọ wo Ezekiah ọba wọn lọ ka mọ́lẹ̀ wọ́ kú ni òun ló wá kọjú sọ́nà pé Ọlọ́run sọ yẹ kí n kú wọ́n lè palẹ̀ ilé rẹ mọ́ ìwé àwọn ọba kejì. now àwọn ibi tí wòlíì bá ti ka ẹ mọ́ náà wọ́n lè sọ positive orí à ṣẹ́rí any case tó bá ti tán káwọn èèyàn mọ́ náà ẹ gbàgbé nípa àfi tí 419 bá fẹ́ sẹ́ẹ̀tì ẹ̀ mo dẹ̀ mọ́ sọ ilé ìtura wọn tán gbà ó ti pàdé obìnrin kan olóríire ló pàdé o lady tó pàdé yẹn ló sẹ́ẹ̀tì ẹni ẹ fún ẹ. lady yẹn ló sẹ́ẹ̀tì ẹni yẹn bàbá ó dà torí òótọ́ ọ̀rọ̀ tá à ń gbọ́ lẹ́nu yín táwọn èèyàn fi ń ròyìn yín láṣẹ pé yín àmọ̀ pé máa sọ ẹ mọ̀ pé àwọn eléyìí tẹ́ ń sọ yìí inú mi dùn tẹ́ ẹ sọ torí pé ọ̀pọ̀ èèyàn lẹ ti tú sílẹ̀ tó fi dórí àwa tá à ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín náà sà. ibi tó lọ́n tí wàá fẹ́ mú mi sí láti ní ìmọ̀ sẹ̀lẹ̀ ni Celestial Church láti CAC dé sẹ̀lẹ̀. gbogbo ìgbà tá à ń lọ gan a máa ń lọ di apostolic òkè ẹ̀ṣọ́ ní Iléṣà láyé àwọn bàbá pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ nígbà mo sì ní mi ní mọ́ dárúkọ púpọ̀ o. ìrìn àjò kékeré kọ́ ní ìrìn àjò yìí sà. a lọ di apostolic èmi tí mo lọ mo ṣàjẹ́rìí o àwọn Àjàyí ní Iléṣà. ẹ tún ṣe àjẹ́rìí. mo ṣàjẹ́rìí. whereas later ni mo wá get to know pé Ọlọ́run fi ń prepare mi dirú àkókò yìí. ṣàǹkó bá fẹ́ sọ kínní kan fún yín Bible school mẹ́ta mo lọ I'm a full-time trained and ordained winners pastor. bẹ́ẹ̀ni nígbà tó ń ṣe full-time training kì í ṣe owó bí olóṣooṣù kan tó ń ṣe yìí o full-time nígbà tí bàbá bishop Abíóyè wà ní Kaduna set mi náà pè ní greater works. so ìrìn àjò mi ó ní bó ṣe jẹ́ o mo ní àwọn challenges kan ní bàbá wa sọ fún mi pé wá ń bí o Ọlọ́run ò rán ẹ síbi tó lọ. ibi tó lọ yẹn Ọlọ́run rẹ̀ ihun tó lọ rẹ̀ ni pé máa lọ káàkiri àgbáyé máa ṣe ìsọjí fi ìjọ lélẹ̀ a sì bá kọ tú àwọn èèyàn sílẹ̀ sọfíṣàn fáwọn èèyàn ọlọ́dẹ fún mi lórí ọ̀fẹ́ bá tí ń gbàdúrà fẹ́ lèmi ó máa sọ ohun tí mo bá rí fún ẹ téèyàn bá déwájú mi ní bèrèké kí ló bá wá kí n tó máa sọ náà títí lọ dé international àfẹniṣẹ́ láwọn kan wá wà ẹlẹ́tàn ni wọ́n wá rẹ́tàn ẹlòmíà fẹ́ máa dẹ́ ẹ wò. àwọn èèyàn wà bẹ́ẹ̀ ni. ẹyà ìjẹ́ ká dún bàbá yẹn wò mo ti máa ń mọ̀ ọ́n bí òpònú God can only reveal your problem to me ìṣòro báyìí ló ní lọ ṣe nǹkan báyìí. ó tán. ìṣòro báyìí ló ní lọ ṣe nǹkan ní pé kò wá sọ fún mi pé wọ́n jí kọ́kọ́rọ́ lé ẹ̀ kí wọ́n máa bẹ́ ẹ wá sẹ́wọ̀n pé màá wò ẹ́ pé sóòpònú ni tó fi ìwà Ìbàdàn ni màá wò wọ́n náà ṣe fi ibi tán ti jí. ọ̀sẹ̀ fi bẹ̀ o. ohun tọ́lọ́run ní í ṣe pẹ̀lú ìpè tèmi ni pé ẹ bá wo mission statement mi only these people shall be coming with the questions of their life and you shall be giving them answer every word spoken by you spoken by me and every instruction given by you is given by me I will make you a living proof of my presence. àwọn wọ̀nyí yóò máa wá pẹ̀lú ìbéèrè ayé wọn ìwọ sì máa fún wọn lésì ọ̀rọ̀ tó bá sọ èmi ló sọ àmọ̀ràn tó bá gbà wọ́n èmi ló gbà wọ́n èmi ò fi ọ ṣe ẹ̀rí ìwà láàyè mi. So gbogbo ohun tèmi bá ń sọ ohun tí Ọlọ́run gbé jáde lórí ọ̀rọ̀ ayé ẹ̀. ẹ jẹ́ kí n béèrè sà lórí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára láàrin àwọn mùsùlùmí ẹ̀yin kìrìsìtẹ́nì àtàwọn oníṣẹ̀ṣe ìṣẹ̀ṣe ò dáa bí pásítọ̀ bá preach á níṣẹ̀ṣe ò dáa báwọn àfáà náà bá preach wá níṣẹ̀ṣe ò dáa níbo là ń bá ọ̀rọ̀ ẹ̀sìn lọ láyé òde òní sà ṣé kìí ṣe ń pé ẹ̀tàn jẹ àbí torí àti jẹ lẹ̀sìn ṣe wá pọ̀ tí kálukú fi wá ń jà fúnra wọn báyìí sà. béèrè tó béèrè yẹn kì í wù mí kí n dáhùn sí ọ̀rọ̀ wọn ìdí ni wípé Bíbélì sọ pé àwọn èèyàn mi ṣègbé torí pé wọn ò ní mọ̀ bí Ọlọ́run bá fẹ́ pa ẹ̀sìn kan kú
kò ní ìdìrànlọ́wọ́ èèyàn kan láti pa ó lè jà fún Ọlọ́run sá so èmi ò kì í jà fún Ọlọ́run lórí ẹ̀sìn. Ọlọ́run tó lẹ́sìn ló máa jà fúnra ẹ̀. ó ṣẹlẹ̀ náà nínú ìwé onídàájọ́ rí tí Gídéónì lọ wo ilé òòṣà tọ́nà fẹ́ pa òòṣà tọ́nà fẹ́ pa Gídéónì ìwọ náà fi ní ọ̀rọ̀ Jẹ́rùbá fi wáyé mẹ́wọ̀n bá kejì wọ́n fẹ́ ká wa lọ́ka ẹsẹ̀ orí kẹfà ìkejì ẹ̀kẹjọ ọ̀rọ̀ Gídéónì ló máa kàdé kẹsàn-án bẹ́ẹ̀. ó ní pé jẹ́ kí òòṣà kó gbèjà rẹ̀ òòṣà wa lè gbèjà rẹ̀ ó tú Ọlọ́run gbèjà. kò sẹ́ni tó tó Ọlọ́run gbèjà. so tó bá wá ń jà lórí ẹ̀sìn aláìlóye nìyẹn. Nàìjíríà ni a ti máa ń pariwo Christianity we have over 10,000 religions. bẹ́ẹ̀ni. àárín ibi tá a ti máa ń gbọ́ wàhálà náà ni Nàìjíríà tán jà lórí ẹ̀sìn tẹ́ẹ̀dẹ̀ ń jà lé tẹ́ ń ṣẹ̀sìn tí gbogbo kò lọ síwájú. ẹ̀sìn tí. à ń jà lé. tí gbogbo nǹkan ò lọ síwájú kí ni wàá ní kókó páyìn jàjà ẹ̀sìn. ẹ wá jẹ́ kí n sọ eléyìí sà àìṣòdodo ti wọ gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó ń jà. àìṣòdodo ti wọ gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ń bára wọn jà. ẹ̀sìn tèmi ló dáa ẹ̀sìn tiẹ̀ ló dáa irọ́ pátápátá ni ẹ̀sìn yẹn èké náà fi ń ṣe. àwọn tápẹ́rẹ́ àwọn ní oníṣẹ̀ṣe 419 ni majority of them. ṣé ń kọ́ṣẹ́ yẹn ṣé ń mọ̀ ni àwọn tó mọ̀ tán kọ́ṣẹ́ tán mọṣẹ́ wọn ju 10% lọ. àwọn àfáà àtàwọn pásítọ̀ ńkọ́. àfáà àwọn àfáà wo ni Ebilende. àwọn tó jẹ́ genuine wa mọ̀ wọ́n náà àwọn náà mọ̀ra wọn. the same thing in Christianity. irọ́ ń gbérọ́ tà ní. irọ́ ń parọ́ fúnrọ́. àti délé ayé tó jẹ́ wípé gbájú ẹ̀ ní 85% ẹ jẹ́ ń lo àwa. àwa. ìsìnlẹ̀ gbọ́ pé bẹ́ẹ̀ ni bọ̀dé bá ti dá church kalẹ̀ by prophet doctor apostle. kí ló dé. dọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ló tó máa mọ̀ pé fake ló bọ́ sí. níbi tá ti ń ṣe fake arọ́nsìn fake afọ́jú fake miracle. ó ti jẹ́ kí ẹ̀wọ̀n ẹ̀bẹ̀jẹ̀ tàn yín. tó bá yàgò ọ̀pọ̀lọpọ̀ ò ní lọ ṣọ́ọ̀ṣì mọ́. tó bá yẹ ọ̀pọ̀lọpọ̀ ò ní lọ ṣọ́ọ̀ṣì mọ́. ọ̀pọ̀lọpọ̀ ò ní lọ mọ́ṣáláṣí mọ́. níbi táwọn àfáà náà ń bá ogun ẹ̀ lọ yìí. wọ́n ti fi èké sí kinní oh no sorry a ti fi èké kábíyèsí ẹ tún ń pera yín mọ́ ni. ṣebí Christian ni. ó lójú ẹni tó lè ṣe ó lójú ẹni tó lè ṣe. a ti fi èké sí ọmọ gbọ́. lórí irọ́. lẹ́rìí bíi 50 ẹ̀ náà rọ̀ lulẹ̀ gíì. bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tó ṣubú lulẹ̀ nígbà tí wọ́n dìde ṣáàdúrà àwọn gbà. nígbà tó wó lulẹ̀ wí ṣáàdúrà àwọn gbàǹgbà tó padà dìde. ọwọ́ idán ni. jẹ́ gbogbo àwọn tó ń ṣe báyìí nínú àwọn pásítọ̀ nínú àwọn wòlíì yìí in the mighty name of Jesus ẹ ṣàṣẹ orúkọ Jésù yẹn náà ló gbó gbogbo wọn lulẹ̀ sá. ẹ béèrè lọ́wọ́ àwọn tó wó lulẹ̀ ṣé wọ́n rí wòsàn ṣọ́rí tù sílẹ̀. èmi máa ń ṣe crusade lọ sórí Facebook mi Ajílóore Atamátàsé prayer life Ajílóore Atamátàsé prayer life tẹ́ bá scroll díẹ̀ mi ò ní ṣé mi máa kúrò lórí stage ni màá wá máa fọwọ́ tì ẹ́ lulẹ̀. tọ́ra àwọn kan náà wà bẹ́ẹ̀. àbí wọn ṣe. àwọn kan náà wà bẹ́ẹ̀. oúnjẹ ní gídígbò wọn á kàn fọwọ́ tì wọ́n lórí ẹlòmíràn náà strong kò ní fẹ́ ṣubú wọn á rẹ̀ mọ́lẹ̀ ni. agbọ́tì kan tán ló ń lo ṣọ́kà. ṣọ́kà. ní táwọn ọlọ́pàá ń lò táṣọ́kì yẹn gidi. táná máa fi ṣọ́kà kàn tí ò ní ṣe. ó ti fa káṣífù mu. bẹ́ẹ̀ ti ń balẹ̀ girigirigiri a kàn fi gbà lẹ́gbẹ̀ẹ́ níbi ọwọ́ àpá. a tún yọ kó. rádaràda ni gbogbo ẹ̀ sọ́ọ̀fù problem àwọn èèyàn. wọ́n kàn fi náà gbé wọn. ẹ àdìmọ́ problem ni. why don't you be a good preacher of the word? listen to me. primary assignment pé ẹ lọ sí gbogbo àgbáyé gbogbo anáná láti lọ wàásù ìrere. àmọ́ àwa kan wà wọ́n fún lẹ́bùn tó tayọ díẹ̀ wọ́n fẹ́ ẹlòmíì lẹ́bùn wòlíì wọ́n fún ẹlòmíì lẹ́bùn ìwòsàn dúró sórí ẹ̀bùn tiẹ̀ yẹn operate ẹ̀ bí èmi tí mo dúró yìí 80 ni wọ́n ti fi òróró lé mi lórí bàbá Bíléwùmí Ọ̀ṣọ́fà ló tọrọ wò nílé mi. ẹ má bínú ìgbà wo náà ti fi òróró lé yín lórí sà. bí wòlíì 80 ni. tí
tí mo ti jẹ́ wòlíì tán ti ń pè mí ní wòlíì 72 ní 1972. 1972 ta ló fi òróró lé yín lórí sà. Ọ̀ṣọ́fà ló fòrò àkọ́kọ́ lé mi lórí. Bàbá Ọbádàrẹ ló gbàdúrà àkọ́kọ́ lé mi lórí pé wòlíì ni ọmọ ṣe wòlíì lọ. Bàbá Ọbádàrẹ ò ta òróró lé mi lórí o, ó gbọ́n lé mi lórí ni. Bàbá Bíléwùmí Ọ̀ṣọ́fà ló ta òróró àkọ́kọ́ lé mi lórí. Bàbá dá ọ̀ṣọ́ tó dá sẹ̀lẹ̀ sílẹ̀. Ó dẹ̀ Pastoral abẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run kàkà nísẹ̀lẹ̀. Àwọn bàbá Àkàndé kan pa ní Kaduna ní Basilica. Bàbá Arọ́bàdì ní Kana Parish. Bàbá Pierre. Bàbá Adédoyin. Bàbá wọn sọ̀wọ́ ẹni. Bàbá Aládéjọbí ní sẹ̀lẹ̀ stop ní tó náà lè sọ pé ẹ̀rọ pé mo ṣe sọ yẹn àwọn kan lè máa wo wípé kí ló ń sọ tí mo fi ka gbogbo ìwé mi náà mọ̀ mí ní wòlíì tí mo fi kàwé even nígbà mo lọ sí Wobi full time Bible school ní Kaduna ti train full time gbogbo the whole country àgbáyé Kaduna ti train ni wọn lọ́dọ̀ Bishop Abioye wọ́n close ẹ̀ ní 2000 wọ́n stop full time Wobi ní Kaduna ní winners bí mo ṣe ń sẹ́ni bá jẹ́ tẹ̀m̀pé bá ń sọ̀rọ̀ gbogbo àwọn pastor Odita mo fẹ́ sọ àwọn tó lectures tó jẹ́ lecture àtàjọ wà ní Kaduna gbà yẹn bí wọ́n ṣe mọ̀ pé winners tún ní pattern kan wọ́n máa ń gbé pastor according to the grace of God upon their life láti wá lecture ẹ̀ ní Bible school mẹ́ta mo lọ bẹ̀ mo lọ gbẹ̀yìn. Ohun tó ń dùn mí nínú iṣẹ́ ìránṣẹ́ ni pé ó ti bàjẹ́. Ẹni ohun tó ń dùn yín nínú iṣẹ́ ìránṣẹ́ ni. Ó ti bàjẹ́. Wọ́n ti gbé oríṣiríṣi sí Ebilende ó ti bàjẹ́ mọ́ wa lọ́wọ́. Ebilende ó ti dà púpọ̀. Ebi tó ń dààmú wa ohun tá a fẹ́ jẹ tó ó ti bà ohun tá a jẹ́. Ẹ sà ibi tẹ́ sọ̀rọ̀ dé yẹn sà àwọn kan ní ogun ayé ò ṣèyàn mọ́ nísìn ogun àtijẹ àti mo ní kó wá ń bá kiri. Àtógun àwa ìránṣẹ́ tá a pera wa ránṣẹ́ Ọlọ́run. Ogun àwa tá a pera wa ránṣẹ́ Ọlọ́run ó tún jẹ́ ẹlòmíì. Ṣé mo sọ kinní kan nípa àsè pé téèyàn bá lálàá tó bá jẹ́ ojú oorun àbó ṣe kinní kan pé kó lọ sí àsè dẹ̀ póríṣiríṣi ó mọ̀ pé oúnjẹ ojú oorun yẹn wọ́n ṣe oúnjẹ tó rí lójú oorun yẹn wọ́n ṣe físíkà bí wọn náà ṣe ń dáná oúnjẹ ńlẹ̀ ni wọ́n wàá gbé sí ibì kan torí mo ti sọ yẹn lórí ètò kan rí mi I don't want to go deep on that ibẹ̀ náà ti máa control ẹ̀ pé kó lágbájá lọ jẹ tó bá ti lè jẹ lójú oorun gbogbo iṣẹ́ tó ń ṣe ni ó fi máa sanwó oúnjẹ tó jẹ òun lẹ́sẹ̀ rẹ lómi ó lè lo dindi kì í ṣe store lásán ẹlòmíì ní warehouse ẹ máa gbọ́ pé ní warehouse tẹ́lẹ̀ kò ní nǹkan kan mọ́. Ó wá dàbí ẹ̀sà ọ̀rọ̀ yẹn dàbí kí ẹ̀ wá máa sin gbà. Ó ń sin gbà àṣírí ni bí èèyàn yóò bá wá bá àṣẹ ló máa ṣe. Now èèyàn mélòó ló believe láti ṣe àṣẹ mọ́ tó bá sọ bó ṣe máa ṣe gan ó lè ní bóyá o fẹ́ lù ú jìbìtì why tó náà ti lù ú jìbìtì rẹ̀ tó kò wá ní lè bọ́nú ogun tó wà. For example by ẹni tó jẹ́ pé wọ́n ti ná millions of naira lórí nǹkan kò sí tó máa ní kó ṣe àkànwò ẹbí olè náà ni. So at the end of the day ogun tó yẹ kó ṣẹ́kù wá ní iṣẹ́ mọ́. Bí Yorùbá sì rárọ́ kò ní ròótọ́. Káwá máa bá yí a máa ṣe kí ni. A máa bá yí. Kò ń dẹ̀ ṣe bí ẹ jọ̀ọ́ ẹni tí wèrè pààyẹ tó bá rí mákánìkì onídọ̀tí ó máa mẹ́rin. So I don't blame people tẹ́lẹ̀ omi bá wà bẹ́ẹ̀ báyìí tí wọ́n bá sọ tó bá pè mí tó bá ní lọ ṣe nǹkan báyìí mo fẹ́ràn kí ẹ̀ máa ṣe àṣẹ gan odidi àṣírí ni kódà mo ṣe program kan ní orí ẹ̀ tí mo analyse bẹ́ẹ̀ mi elaborate ẹ̀ tán because bó bá tún ti elaborate ẹ̀ àwọn èèyàn ó tún fi máa gbá àwọn èèyàn. Ǹjẹ́ táwọn èèyàn bá fẹ́ rí yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run sà fáǹfààní àwọn tó ń wò yín káàkiri àgbáyé lórí ìṣòro kan àbí kejì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jó lóòótọ́ yìí ẹ máa fi nọ́mbà yín lẹ̀ sà. Ẹ gbọ́ mi ò kí ṣe olóòótọ́ Ọlọ́run nìkan ló lóòótọ́ tó o bá ṣe òótọ́ tọ́lọ́run bá sọ di rọ́mọ ẹ lọ́wọ́ nǹkan. Mi ò kí ń ṣẹ́rìsà irú tó bá ń yin rẹ̀ nínú ọbẹ̀ gan ló máa bọbẹ̀ jẹ́ ó ṣe olóòótọ́ wọ́n pe Jésù gan lẹ́nu rere kò sí bí oṣù bàbá mi tó wà lọ́run ṣé bá blọọkì mi mójú ọ̀nà ni. Bẹ́ẹ̀ ni sà. Mo ṣe dúró yìí wájú ọba tí màá jìn lọ́jọ́ ìkẹyìn àwọn kan tún sì ń fẹ́ gbé mi sórí ètò lénìí so now bọ́n ṣe ń lé mi kiri nìyẹn wọ́n lé mi wá Ìbàdàn mo ń lọ Ìlọrin báyìí fún program ìsọjí stadium Ìlọrin ni a máa lò ìsọjí ìta gbangba ni Kwara State Stadium nílọrin gangan now ẹlòmíì tún ti ń dúró dè mí. Kò sí rọ́ńbẹ́ àwa la búlọ̀kì yín ló jẹ́ ká lo ìta gbangba torí àbájá mi ò ráyè mẹ́rin ẹ̀sà ẹ ráyè fún wa táwọn èèyàn bá fẹ́ kọ́ sí ẹ̀sà. Now the truth of the matter ni pé bó o bá bomi fún yàn tọ́lọ́ bá fẹ́ sọ di òótọ́ a ṣiṣẹ́ fún. Ohun tó bá ṣe fún tọ́lọ́ pọ̀ wá mú orí èèyàn mo fi ṣe example méje kó wá gé fún yàn tọ́lọ́ ò bá ní fàṣẹ sí aṣọ ẹni ẹ̀dí òpùrọ́
ẹ ti gẹ́ tọrọ báyìí. àgbọ́yé sà. gbogbo èèyàn náà mọ Bálámù bíi wòlíì aláṣẹ mo yẹ owó tán lọ gbé bani láti béèrè fún àfọ̀ṣẹ ṣùgbọ́n at the end of the day ẹni gbowó kalẹ̀ kó bá fi ṣépè fáwọn ọmọ Ísírẹ́lì àwọn ọmọ Ísírẹ́lì ló padà ṣúlẹ̀ fún àwọn yẹn ló jẹ̀bi. tí wọ́n bá fẹ́ rí mi ní ẹ má bínú o bó tiẹ̀ jẹ́ pé Ìbàdàn ní bẹ́ẹ̀sì mi sọ pé mọ̀lẹ́ka mi sàbẹ́kúta bẹ́ẹ̀ ni sà. a ní káàkiri ọmọ orírìn ni mi nọ́mbà ni màá fún wọn tọ́lọ́n bá jẹ́ kó jẹ́ ìlú ibi tó súnmọ́ wọn wọ́n lè wá bá mi wọ́n sì lè bá mi sọ látòrí fóònù tọ́lọ́n bá sọ fẹ́mi èmi ó sọ fún wọn èmi ò tẹ̀ ń jẹ́ kí ọ̀kọ̀ọ̀kọ̀ ṣàlàyé ọ̀rọ̀ èmi tó sọ tọ́lọ́n sọ fẹ́mi tó bá jẹ́ pé èmi ò tẹ̀ ń jẹ́ kí ọ̀kọ̀ọ̀kọ̀ ṣàlàyé ọ̀rọ̀ èmi tó sọ tọ́lọ́n sọ fẹ́mi. tó bá jẹ́ pé àwọn aráàlú òyìnbó ló pè yín sà ṣé ẹ lè pray fún wọn náà sà. tí n bá ń sọ̀rọ̀ ìlú òyìnbó torí pé kò síbi tí ò sí tí n bá ṣí fún ọ̀sà màá ṣí lórí fóònù nìkan kọ́ńtàtì máa ṣí 3,000 fún ẹ lamẹ́ríkà nìkan just America alone mi ti sọ ti UK tí wọ́n dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láyé mi torí Ọlọ́run ni o ọwọ́ Ọlọ́run náà ti ń dúpẹ́ kò sílẹ̀ tí mo mọ̀. nọ́mbà yín táwọn èèyàn máa pè tó máa lọ tí ò ní jẹ́ PA ló máa gbé sà tó máa jẹ́ yín lẹ́ máa gbé ẹjọ́ òun ni mo fẹ́ kẹ́ fi lẹ́wọ̀n. ẹ jẹ́ kí wàá sọ eléyìí fún yín tó o bá pè tí wọ́n bá gbé ó tutù pè bọ́jọ́jọ́ mẹ́ta mo tó ráyè then tó bá rí wípé o pè tí ò sí the same number yẹn náà ní WhatsApp máa drop orúkọ at everything sí pé bàbá ẹjọ́ mo ti pè ẹ gbé orúkọ mi ó lè jóòrù ni màá rí màá wá sọ pé pè mí ní táìmù báyìí tó bá jẹ́ àwọn bíi ará Amẹ́ríkà ìgbà mi òru gan máa fi pray fún wọn àmọ́ tó bá ti bọ́ sọ́jọ́ ìṣòro oṣù tí mo lè ṣe ọ̀tọ̀ ni ẹ̀ nọ́mbà yìí 070 35 23 7450 kẹjẹ pé nípe tàwọn aráàlú ìbò +234 okay 70 35 23 74 50. ẹ ṣeun sà. tán bá ti ní òṣàṣe lọ ṣe bó jẹjẹ pàṣẹ oríṣiríṣi. gẹ́gẹ́ bí ẹ ṣe sọ pé àwọn Ebilende ti pọ̀ àwa Ebilende ẹ̀yin Ebilende ti pọ̀ àwa pọ̀ nínú ẹ̀yin pásítọ̀ nínú àwọn àfáà nínú àwọn oníbílẹ̀. nítorí jẹun tá a jẹ là ń wá tí mo ṣe wá tí òsùn tá a mọ̀ bẹ́ẹ̀ ni tá a kàn ń purọ́. báwo la ṣe wá bẹ́ẹ̀ ni tó máa ní ká ṣe àṣẹ gidi mọ̀. ọ̀tọ̀ ní lọ ṣe sàárà fòkù ẹlòmíín wà ní lọ ṣe sàárà fòkù òkú náà ṣe sàárà fún ó lè mọ́ ṣiṣẹ́ fún ẹ o. sàárà àtọ̀ṣe fòkù lè bá ìṣe bára yé. wọ́n fẹ́ dẹ̀mákẹ́tì ti ìyá ẹ̀ tàbí kí bàbá ẹ̀ kó o fèsì tẹ̀. lọ́tọ̀ kó wa fèsì tẹ̀ sùpàlẹ̀. sẹ́ni pé mo ti yẹ bọ́dọ́dún ni mò ń ṣe sàárà fún ìyá mi. ọ̀tọ̀ nìyẹn. ẹ bá ti dòpin ọdún kò sí every December máa pa màálù méjì gbogbo èèyàn á jẹ wọn á mú sí mi lọ́rùn okó yẹn lẹ́nu jọ ni. àwọn tó o bá jẹ ló ti ẹ̀ ń sọ fún. a sè oníbọ̀ ṣe ń sè ó láwọn tó ń sè fún ẹ sà ó sì níbi tó yẹ kẹ́ ti jẹ. ẹ bá mi já àsìyẹ lójú díẹ̀ kẹ́ tó máa lọ sà àwọn èèyàn tó bá pè yín ẹni tó bá fẹ́ mọ̀ nípa àsè wọn á gbọ́ lọ́dọ̀ yín tọrọ ẹlòmíì bá jẹ mọ́ àsè àbójẹmọ́ nǹkan mi àbójẹmọ́ ẹ jẹ́ kí n sọ bí eléyìí àsè àṣìnà wà. àsè àṣìnà wà. lẹ́ni tó náà bá búlọ̀kì. lẹ́ni tí ọ̀nà bá dí mọ́. àṣẹ àṣìnà wà. ẹ jẹ́ kí n sọ pé àṣà gbogbo àná là ní ìdíkọ̀ náà ṣe nínú ẹ̀ là ṣe ìsìnkú àwọn àgbà wa. àṣẹ ìsìnkú àwọn àgbà náà tó wà. ẹ wo torí àwọn tó ń dà àwọn èèyàn láàmú lórí afẹ́fẹ́ wọ́n ṣe gbọ́ ẹ báyìí wọ́n á kàn fi máa dà àwọn èèyàn wọ́n á máa gbá wọn àṣẹ àánú dẹ̀ wà o. àṣẹ àánú náà tún wà àṣẹ ẹ̀yọ́nú. àṣẹ gbèsè wà. ìgbèsè téèyàn ó kàn fi san gbèsè. àṣẹ ṣàkóso ìjọ oúnjẹ olóúnjẹ. ẹ sà àṣẹ ẹ̀yọ́nú wà ẹ tún sọ pé àṣẹ téèyàn fi ń san gbèsè wà. kábíyèsí ṣàkóso ìjọ oúnjẹ olóúnjẹ náà fi iná wá ní kó máa san nǹkan tí ò jẹ. arákàlì pé ṣẹ́ dàrú gbogbo owó tó rí lẹ́nu iṣẹ́ òun mọ bó ṣe ń lọ. tí alátọ̀tẹ̀ sọ lẹ́ẹ̀kan yẹn nǹkan ṣáṣẹ téèyàn fi ń tọ̀lé náà tún wà. ẹni tó di kó súnmọ́ obìnrin lójú oorun ìgbésẹ̀ tó máa gbé wa o ìpele ẹ̀ tó mẹ́ta nǹkan burúkú ló ń ṣẹlẹ̀ ẹ sà àwọn èèyàn máa ní ẹ ṣe jẹ́ kó sọ dé nǹkan gbogbo òrùkọ́ lèèyàn ń tú lójú ọkùnrin tó bá wá jẹ́ obìnrin ńkọ́ obìnrin náà kì í encounter àrùn nǹkan yẹn sà. wọ́n máa ń dílé ọmọ wọn ni ẹ rí i pé mi àní fibroid máa yọ tẹ̀ mẹ́ta máa padà. wọ́n ń dílé ọmọ obìnrin ni bẹ́ẹ̀ ọkùnrin á máa tọ́ sí ẹ̀ dànù. kíní kan wà ń gbà mí tó jẹ́ pé tẹ bá lọ wo ìsàlẹ̀ ní obìnrin ni tọ́básíkà wọn máa ń pè ní òsì inú wọn á ní kíní kan bí ìdọ̀tí ló ti kì í ṣe ní gbogbo àtọ̀ tó gbà ló bíbẹ̀. ó ti gbàtọ̀ alátọ̀ lójú oorun. then ìṣòro tán máa ń níjù ni pé wọn ní lílé ọkọ̀ jókòó sí wọn máa ní problem pẹ̀lú ọkọ̀ àwọn kọ̀ọ̀kan wọn máa jà
tó bá ti di pọ́n bá ẹ̀sùn lójú oorun àtọ́kọ́ máa jà okùnrin máa disappoint ṣe hàn pé kíní yẹn ti ní í ṣe pẹ̀lú ọkọ̀ ọ̀run àtàyà ọ̀run lẹ́gbẹ̀ẹ́ kejì ọjọ́ kan láṣìṣe lórí rẹ̀. ẹ sà bàbá torí àkókò yín sà torí mo rò pé àwọn èèyàn ti ń pè yìí mo dẹ̀ rí pé àwọn pa yìí náà wọ́n ti ń ṣẹ́jú sí pé àbá ẹjẹ́ á máa lọ àdúrà tẹ gbà fún wa á mọ̀ wa. ẹ sà ìbéèrè máa mẹ́rin dání ṣùgbọ́n ẹ jẹ́ ń béèrè ìgbà wo gan lẹ́yìn gan ń rójú ráyè ara yín àtàwọn ẹbí sà. Ọlọ́run ni ẹ rí i pé ọmọ orírìn ni mi mo sọ fún yín Jésù ló sọ fẹ́ nìkan kó fẹ́ máa tẹ̀lé oníwà ń bí o tọ kọlọkọlọ gan nílé ibi tó so ọmọ ènìyàn ni ó níbi tó máa. ẹ ṣe bàbá mi àdéwáyé ti lágbára Ọlọ́run ṣùgbọ́n Ìbàdàn ni mo fi ṣe base ibẹ̀ ni ibùdó agbára wà Ìbàdàn ni base ni ibẹ̀ ni ibùdó agbára àánú wà ibì kan wà ń bẹ̀ ibi ìyàsọ́tọ̀ ni lọ́dọ̀ yín. bẹ́ẹ̀ ni ibi májẹ̀mú ni ibi èdìdí ni ibi agbára ni ẹ jẹ́ kán wá síbẹ̀ lẹ́hùn di 10 wọ́n ṣí ibùdó agbára fún wọn. on the 10 ẹ̀ẹ̀kan lóṣù náà máa ń ṣe on the 10 ní oṣù wo sá. every on the 10 náà máa ń ṣe. ok ẹ̀ẹ̀kan lóṣù. òru dẹ ni wọ́n á ṣí lóru wọ́n á dẹ̀ ti lóru òru náà ń ṣe o. ká má tu jù bẹ́ẹ̀ lọ sá. òru náà máa ti tó bá máa di 4 wọ́n ti máa ti àwọn èèyàn á ti gúnbẹ̀ wọ́n á ti yípo wọ́n á ti gbàdúrà. lọ ka 2 Chronicle 20 ṣé bí òru mọ́júmọ́ ni Ọlọ́run ti finish gbogbo àwọn tó gbógun ti Jósáfátì. bàbá mo wá fẹ́ kẹ́ ẹ bá mi fọba lẹ́kì ní ìsà ǹjẹ́ lóòótọ́ ṣé ṣẹ̀ṣẹ̀ wà àbí kò sí ṣẹ̀ṣẹ̀ torí pé Yorùbá lèmi náà sà. ìbéèrè tẹ́ béèrè yẹn tí n bá fẹ́ ánsà ẹ̀ àwọn tí ó bú mi á pọ̀ o ṣùgbọ́n màá sọ òtítọ́ ṣé o ní family house. bẹ́ẹ̀ ni sà. o lágboolé. bẹ́ẹ̀ ni sà. ohun tí wọ́n fi pinlẹ̀ ilé yẹn náà pè ní ṣẹ̀ṣẹ̀. ibi tí èèyàn ti ṣẹ̀ àti nǹkan tí wọ́n ń ṣe níbẹ̀ òun ló jẹ́ ìṣẹ̀ṣẹ̀. tó a ní rí jù báyìí lọ lórí ètò lónìí Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo lọ́jà gbàngbà ní lórúkọ tèmi ń jẹ́ ojú ti là ayé ti lu jára má jẹ́ kí pásítọ̀ kan ó gbé ọ ní gógó má jẹ́ ká àfáà kan ó gbá ẹ má jẹ́ kó níṣẹ̀ṣe kan ó tàn ẹ́ àmọ́ pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.